بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. àsìkò tí ẹ ń wò lójú ìwòran wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kí ìbùkún Allah àti àlàáfíà rẹ̀ kó máa bá gbogbo yín pátápátá. A kí yín káàbọ̀ wá sí ilé agodo MTA Africa ti Jalsa Salana. Ọjọ́ yìí ni ìkan náà àwọn ọjọ́ mẹ́ta èyí tó wà fún Jalsa Salana. Ibi tí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Alton. Ọ̀nbẹ náà ni a ti ń bá a sọ̀rọ̀ báyìí. A padà wá sí ilé agodo láti tẹ̀síwájú nínú àwọn kókó ọ̀rọ̀ oríṣiríṣi èyí tí a ti là kalẹ̀ wípé a máa gbé yẹ̀wò. Àwọn kókó tí a máa gbé yẹ̀wò báyìí òun náà ni kí ni ìpèníjà tó ń dojúkọ ilé ayé yálà afẹ́ o akọ o àjọgbà fúnra wa àbí àjọgbà fúnra wa gbogbo wa la mọ̀ ó pé wàhálà àti làásìgbò ó wà nílé ayé yálà lólóṣèlú lẹ́lẹ́sìn ni ọ̀nà wo la fi lè rí ojútùú sí i. Àwọn kan sọ pé ìwásáyé màdí ìwásáyé ànábì Ìsá ìsọ̀kalẹ̀ Jésù òun náà ló máa mú ojútùú yẹn wá. Àwọn kan sọ pé oríṣiríṣi ìpadàbọ̀ Christian lẹ́ẹ̀kejì. Àwọn kan ní àwọn Christiani ọ̀dọ̀ àwọn Christiani òun náà ni Jésù ti wá abẹ́ ànábì Ìsá alayhi salam. Oríṣiríṣi orúkọ òun náà ni wọ́n sọ ẹni tí ń bọ̀ wá yìí àmọ́ Hazrat Mirza Ghulam Ahmad alayhi salam wọ́n ti kéde wípé àwọn ni mẹ̀sáyà àbí ẹni tí Ọlọ́run ọba ṣe àdéhùn wípé ń bọ̀ yìí. Lọ́dọ̀ mi ní àyín náà ni mo ní àwọn àlejò pàtàkì tí wọ́n wà lọ́dọ̀ wa láti bá dá sí àwọn ọ̀rọ̀ ọ̀hún. Ẹni tó wà ní àárín àwọn náà ni Muhammad Ali Kairi, àwọn ni Amir Jọmọ ní orílẹ̀-èdè Uganda. Tamim Abubakar àti rí wọn dáadáa lórí MTA Al-Arabiya. Agbé ẹni tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Gẹ̀ẹ́sì wá, agbé ẹni tí ó wá láti Áfíríkà, àtìgbẹ́ ẹni tó jẹ́ Lárúbáwá wá, ó jẹ́ kí kó wa yìí kó kún dáadáa. Kábẹ̀rẹ̀ lọ́dọ̀ ọmọ Lánà Muhammad Ali Kairi sà. Ẹ jẹ́ ká wo kí ní ṣẹlẹ̀ láyé lónìí tá a sì fẹ́ wá ojútùú sí i. Ǹjẹ́ tí a ń pè ní Messiah ǹjọ́ ní kankan ṣe pẹ̀lú àwa tá a jẹ́ Mùsùlùmí àti gbogbo àgbáláyé lápapọ̀? Ẹ ṣé gan ni. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, Assalamu alaikum. Gẹ́gẹ́ bá ṣe rí láyé lónìí, ó hàn gbangba pé pàtàkì wíwá Messiah kìí ṣe ọ̀dọ̀ àwọn Mùsùlùmí nìkan náà ló wà o. Eléyìí sì fi hàn pé a láti máa rántí pé gbogbo àwọn olùdá ẹ̀sìn sílẹ̀ gbogbo wọn pátá òun náà ni wọ́n sọ àsọtẹ́lẹ̀ wípé alátúnṣe àgbà kan ń bọ̀ wá. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀sìn wọ̀nyẹn wọn ní ẹ̀kọ́ tó pa gbogbo àgbáńláyé pọ̀ àmọ́ gbogbo wọn ni wọ́n sọ nípa alátúnṣe àgbà tó ń bọ̀ wá fún gbogbo àgbáńláyé. Ó sì túmọ̀ sí nǹkan kan, ó túmọ̀ sí pé ní àsìkò rẹ̀ gbogbo ayé lápáwátá ní ó di ẹyọ kan ní abẹ́ àkóso alátúnṣe ọ̀hún. Ìdí ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń ṣe àlàyé pàtàkì wíwá Messiah ọ̀hún. Wọ́n ní kó dàbí ìgbàgbọ́ tí ò bá sí lórí ilẹ̀ ayé mọ́ tó sì lọ síbi ìràwọ̀ tó ga jù pátápátá wà.
pé ẹnìkan máa wá ọkùnrin kan máa wá tó máa dá ìgbàgbọ́ náà padà wá tó túmọ̀ sí pé àti àwọn èèyàn gbogbo àwùjọ gbogbo wọn pátá láwọn àsìkò náà ọ̀nà máa ti pa ìjọsìn ọlọ́run ọba tì wọ́n á ti sọ ilé ayé di ọlọ́run ọba wọn. nípa bẹ́ẹ̀ ìwásáyé mẹ̀sáyà ńṣe ló ń pe gbogbo ẹnìkọ̀ọ̀kan ní àwùjọ àgbáyé lónìí ní ọ̀nà pé Islam òun náà ni ó ní ẹ̀kọ́ tó so gbogbo ilé ayé papọ̀. mẹ̀sáyà tí ó wàá wá yìí gẹ́gẹ́ bí aṣojú òjíṣẹ́ ńlá Muhammad sallam ó ń bọ̀ wá sọ kí ni ojúṣe gbogbo wa fún wa ní àgbáyé lónìí. kí n bá wá sọ̀dọ̀ Temim Saab. a rí àwọn ìṣòro tí ń bẹ láyé lónìí a sì rí àwọn ìpèníjà rẹ̀ a sì ń wá ojútùú sí i. àmọ́ gẹ́gẹ́ bá ṣe gbọ́ tó ń sìn wọ́n ní ẹni tí ń bọ̀ á tún nǹkan ṣe yẹn ó ń láti wà fún gbogbo àgbáńlá ayé ni. wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n ti kéde wípé àwọn ni kí ló sọ ti Mirza Ghulam Ahmad ọmọ Qadian tí ó sọ di nǹkan ọ̀tọ̀. mo jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká sìn àyàfi Allah. auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. èmi kò dájú pé èmi fẹ́ gbà pẹ̀lú yín wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kéde wípé àwọn ni mẹ̀sáyà ọ̀hún àmọ́ lóòótọ́ ń lè rí o wípé àwọn èèyàn kan pera wọn ní màdí o àmọ́ kò sí èyí tó pera rẹ̀ ẹ lè rí àwọn tó pera wọn ní màdí àmọ́ kò tíì sí kankan nínú wọn tó sọ pé òun ni mẹ̀sáyà tí a ṣe ìlérí rẹ̀. Hazrat Imam Mahdi alayhi salam ní ṣíṣẹ̀ ń tẹ̀lé òun náà ni ọlọ́run ọba gbé wọn dìde ló sọ iṣẹ́ wọn fún wọn. ó kọ́kọ́ sọ fún wọn wípé àwọn ni alátúnṣe tí a sọ àsọtẹ́lẹ̀ rẹ̀. lẹ́yìn náà òun náà ni wọ́n sọ pé àwọn ni mẹ̀sáyà tí a ṣèlérí rẹ̀ ká tó wá sọ pé àwọn ni Imam Mahdi alayhi salam. báwo ni tí wọ́n ṣe wá dá yàtọ̀ gan-an ní pàtó? ńṣe ló ń fi ìjẹ́ olódodo wọn hàn gan-an ní pàtó. ohun tí Imam Mahdi alayhi salam kọ́kọ́ sọ òun náà ni pé àwọn ni aṣojú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú alukurani mímọ́ alukurani ọlọ́run bá júwe ànábì wa sallam wípé wọ́n máa ní ìwásáyé méjì ọ̀tọ̀ọ̀tọ̀. àwọn sàábé sì béèrè lọ́wọ́ wọn pé àwa agbàgbọ́ yé pé àárín wa lẹ́tí nísìnyí àwọn wo lẹ́tún máa dìde láàárín wọn. òjíṣẹ́ láwọn sálám wọ́n dá wọn lóhùn ní ọ̀nà tó rẹwà jọjọ. wọ́n ní nígbà tí ìgbàgbọ́ ò bá sí lórí ilẹ̀ mọ́ tó bá lọ sínú sánmọ̀ lọ́nà tó jìn réré wọ́n gbé ọwọ́ wọn lé èjìká Salman Farisi wọ́n sì wí pé ẹnìkan ọkùnrin kan láàárín wọn òun náà ni ó lọ mú ìgbàgbọ́ yìí padà wá.
tó túmọ̀ sí pé eléyìí gan-an òun náà ni iṣẹ́ pàtó àbí iṣẹ́ àkọ́kọ́ tí ó jẹ́ ti Imam Mahdi alayhi salam tó ní í ṣe pẹ̀lú àsọtẹ́lẹ̀ àlùkùránì àti àsọtẹ́lẹ̀ tó wà nínú àrọ́bà ànábì wa Muhammad sallam. ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ mi láti rí lára kókó kan tẹ́ ẹ yán wípé Muhammad alayhi salam sọ pé anabi Isa alayhi salam ti kú wọ́n sì ti pé ilẹ̀ India òun náà ni wọ́n papòdà sí ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé láti ṣe kìrìsìtẹ́nì ilẹ̀ ti di mùsùlùmí kẹ́ tó darapọ̀ mọ́ ìjọ yìí. àwọn nǹkan kan ni mo ń tọpinpin rẹ̀ kí n tó ṣe alábàápàdé ẹni tó ní kí wọ́n fi Islam hàn mí. nígbà tí mo ń ṣe ìtọpinpin ó bẹ̀rẹ̀ sí ní béèrè pé àṣé lóòótọ́ lọ́lọ́run bá bímọ gan-an irú ọmọ wo ni ọmọ rẹ̀. àmọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní mo wá rí i pé ọlọ́run ọba tó yẹ ká gbàgbọ́ nú ẹ̀ ọlọ́run ọba aláàánú ni bẹ́ẹ̀ sì ni mo wá rí i pé ọ̀rọ̀ ànábì Isa alayhi salam fúnra ẹ̀ nínú bíbélì ńṣe ló ń ṣàlàyé ta ni ọlọ́run ọba àti pé ànábì Isa alayhi salam kò kú sórí àgbélébù. nínú ìtọpinpin òun náà ni a ti mọ̀ pé ànábì Isa alayhi salam Isa alayhi salam kì í ṣe gbogbo àwọn ọmọ Israẹli òun náà ló bá ní ilẹ̀ Palestine ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran ọmọ Israẹli òun náà ti fọ́n káàkiri àgbáyé. àmọ́ bí ọjọ́ ṣe ń lọ òun náà ni ọ̀rọ̀ àwọn Farisí òun náà ní àárín àwọn Yahudi ni wọ́n ń pe ànábì Isa alayhi salam ni wọ́n ń pè wọ́n lópùrọ́ àmọ́ wọ́n mú síbẹ̀ náà wọ́n gbógun tì wọ́n mú wọ́n kàn wọ́n mágbélébùú. Pílátù òun náà ló wà lórí àga àgbẹ́jọ́ ìyàwó rẹ̀ ó wá ṣàlàyé àwọn kókó ọ̀rọ̀ kan fún un wípé olódodo òun náà ni ànábì Isa alayhi salam. àmọ́ Pílátù fúnra ẹ̀ ó fẹ́ tú ànábì Isa alayhi salam sílẹ̀ pé kó má kàn án má gbélébùú àwọn tó dúró lé wọn lọ́rùn wọ́n ṣàní dandan la wọ́n láti fọwọ́ wọn nù pé tọ̀ mo bọ́pà mi mo bọ́sẹ̀ mi lọ́wọ́ nínú aburú tẹ́ fẹ́ ṣe. àmọ́ nígbà tí wọ́n fi tipátipá mú wọn láti tún wá ọ̀nà míì wípé kí wọ́n dá ṣẹ̀ríà fún ànábì Isa alayhi salam.
so lára ìgbésẹ̀ tí Pílátù gbé òun náà ni pé kí wọ́n kan ànábì Isa alayhi salam kọ́kàn má gbélébùú láwọn àsìkò tí ò jìnnà sí àsìkò tí sábà ti máa bẹ̀rẹ̀. nígbà tí wọ́n kàn wọ́n má gbélébùú ń ṣe ni àwọn èèyàn rò pé wọ́n ti kú ni àmọ́ a padà mọ̀ pé ọkàn ànábì Isa alayhi salam ó sì mí. ànábì Isa alayhi salam ó ti fi àmì sílẹ̀ ó ti ṣàlàyé àmì sílẹ̀ tẹ́lẹ̀ nípa àpẹẹrẹ ànábì Yunus Jona pé bó ṣe gbé ọjọ́ mẹ́ta àti òru mẹ́ta nínú ẹja bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn ó gbé nínú ihò ilẹ̀. láìsá ní àní àwọn àlàyé yìí ó kún rẹ́rẹ́ ó sì wà jọjọ. Imam Adi alayhi salam wọ́n kéde pé ànábì Isa alayhi salam wọ́n padà kú lẹ́yìn ìgbà tí wọ́n kúrò lórí àgbélébùú. ànábì Isa alayhi salam àwọn ni wọ́n ti yanjú ọ̀rọ̀ náà kí wọ́n tó lọ nígbà tí wọ́n kéde ara wọn gẹ́gẹ́ bíi mẹsáyà wọ́n sọ àwọn èèyàn bí pé báwo ti máa pera ẹni mẹsáyà ń gbà tí Èlíjà ò tí ì dé àwọn àmọ́ ànábì Isa alayhi salam sọ fún wọn pé Èlíjà ti dé. wọ́n padà wá mọ̀ pé ànábì Isa alayhi salam ó ń sọ̀rọ̀ nípa ànábì Yahya ní Jọ́ọ̀nù onítẹ̀bọmi. ohun tí ànábì Isa alayhi salam ń dọ́gbọ́n sọ náà ni pé wíwá àwọn ní ẹlẹ́ẹ̀kejì ẹni míì ni ó wà ní orúkọ àwọn eléyìí náà sì ni Mirza Ghulam Ahmad Qadiani alayhi salam ní wọ́n ti wá ṣe ìmúṣẹ rẹ̀. àmọ́ wọ́n máa jẹ́ orúkọ ànábì Isa alayhi salam nítorí pé irú àwòmọ́ tí ànábì Isa alayhi salam tí wọ́n ní òun náà ni kì í ṣe pé wọ́n máa wá gẹ́gẹ́ bí ẹni tó ti wá láyé tẹ́lẹ̀ tó sì ti kú ẹni ẹ̀kọ́ ló máa jí dìde bí kì í ṣe pé ẹlòmíì ló máa wá. pàtàkì wíwá ànábì Isa alayhi salam kí ni wá ní pàtàkì ẹ̀ náà ní ìsìn wúlò fún mùsùlùmí máa sọ pé mo ní kùránì nílé mo sì ń kà á mò ń kírun bẹ́ẹ̀ náà ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà máa sọ pé mo ní bíbélì nílé mò ń kà á mo sì ń ṣèjọsìn mi kí ni pàtàkì kí ni ìwúlò Ìsá ọ̀hún gan-an. ohun tí a gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kó yé wa ni pé alukurani kò sọ fún wa wípé alukurani pé ànábì Isa alayhi salam fúnra rẹ̀ yóò wá sílé ayé. tí alukurani sọ fún wa ni pé ànábì Isa alayhi salam ti di olóògbé ní àwọn àyà tó parí súra al-Maida orí karùn-ún alukurani wípé ànábì Isa alayhi salam yóò máa sọ ní ọjọ́ ìgbéralékè kíámà yóò máa sọ wípé òun gbà tó ń kú òun ò mọ nǹkan kan mọ́ eléyìí túmọ̀ sí pé ikú ànábì Isa alayhi salam òun náà ni ò ní jẹ́ kó jẹ́ pé àwọn náà máa wá ní ara gẹ́gẹ́ bí a ṣe ń ṣe lálàyé. nípa bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí pátá ló gbọdọ̀ gbọ́ ọ yé wípé ànábì Isa alayhi salam yóò tó padà wá fúnra ara rẹ̀ alukurani ti yanjú rẹ̀ a sì gbọdọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ àmọ́ nínú àrọ́bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn gbólóhùn kan wà ń bẹ̀ tí àdìsí lò wípé yóò sọ̀rọ̀ yóò wáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ alukurani ti yanjú kí ni ìtumọ̀ gbogbo àwọn gbólóhùn wọ̀nyí.
eléyìí túmọ̀ sí pé Jésù aleyhisalaam tó ń bọ̀ kì í ṣe Jésù tí a rán sí ọmọ Ísírẹ́lì èmi ni. ẹ̀tẹ́ yìí ń túmọ̀ sí ni pé ànábì Isa aleyhisalaam tó ń bọ̀ yìí kò ní ní àṣẹ míì gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe lérò. àṣẹ ànábì wa Muhammad sallam òun náà ló máa lò, kò ní dá wà, kò ní dá ohunkóhun ṣe ju ohun tí a ti gbé kalẹ̀ látọwọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ohun tí a gbọ́dọ̀ wá jẹ́ kó yé wa ní ìdáhùn sí ìbéèrè ìpìlẹ̀ òun náà ni pé gbogbo àlámọ̀rí wa, gbogbo ìgbàlá wa, gbogbo ìkóyọ wa, gbogbo ìmóríbọ́ wa pátápátá ipasẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba òun náà láti lè rí i. nítorí pé bàbá wọlé ayé lónìí, àwọn olórí òṣèlú, àwọn olórí ìlú, olúkálùkù máa àfẹ̀mí òun náà ni àlámọ̀rí wọn máa ń dúró lé lórí, wọ́n sì fẹ́ máa jẹ gàba lórí àwọn ẹni míì. gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀, Islam nìyí kìí ṣe Islam, kìí ṣe ẹ̀sìn àwùjọ kan, kìí ṣe ẹ̀sìn apá ibì kan, ẹ̀sìn gbogbo àgbáńlá ayé ni. nípa bẹ́ẹ̀ mo mọ̀ pé àwọn àlejò wa tí wọ́n jókòó pẹ̀lú wa lónìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ láti sọ fún wa. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn.